Ẹ káàbọ̀ sórí ètò yìí bàbá wa baálẹ̀ ọlọ́kà ẹ kí gbogbo ọmọ Nàìjíríà. Mo kí bàbá wa aláyélúwà Imperial Majesty ọba Rasheed Adéwòlú Ládọjà tí ẹ jẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pátá láti ilé àtòkò ẹ sọ lẹ́bàdàn pẹ́pẹ́pẹ́pẹ́ o. Mo tara yín mo fi kí gbogbo ọba àti ìjòyè àti baálẹ̀ ní ilẹ̀ Ìbàdàn àti gbogbo Ọ̀yọ́ state. Mo kí àwọn aláṣẹ iléeṣẹ́ BCOS iléeṣẹ́ alálùbáríkà ẹ kú fọmọnìyàn ṣe yóò máa jú yín ṣe. Mo dẹ̀ kí olóòtú ètò yìí tí ń darí ètò yìí Báṣọ̀run Gboyega Lawal yóò máa dáa fún yín lọ́jọ́ alẹ́ yìí. Mo kí n káàbọ̀. Ó tà pé yín sí náà ni pé ìtàn ìgbésí ayé yín títí dìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ẹ sọ láàrin ìṣẹ́jú mẹ́ta kí ìbéèrè tó tẹ̀lé. Ẹ ṣe olóòtú. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ọba nígbà tí mo jáde ilé ìwé girama ní 1979. Wọ́n gbà mí sí iṣẹ́ ọba ní Ministry of Education Ọ̀yọ́ State. Wọ́n á gbé mi lọ sí Technical College Ọ̀yọ́. Mo lọ ọdún mẹ́ta ń bẹ̀. Àrùn ọdún mẹ́ta tí mo lò ń bẹ̀ oríṣiríṣi ìrírí ni mo rí. Àkọ́kọ́ nípa ẹni tó bá ètò tí Ọlọ́run fún yín lọ́wọ́ láti dá sílẹ̀ yìí tó bá mu. Wọ́n ń pọkùnrin kan ní Mr. Akínlẹ̀yẹ àmàlà ní ìyá rẹ̀ ń tà ní Technical College Ọ̀yọ́. Iwájú ìfòná rẹ̀ ní ìyá rẹ̀ ti ń tàmàlà, ìyá rẹ̀ kọ́lé bẹ̀ ń tàmàlà. Àmọ́ káfíńtà ni Mr. Akínlẹ̀yẹ yìí. Òun ló ṣe káfíńtà wẹ́wẹ́ ní ọ̀dọ̀ wa nínú Technical College. Staff ni level 1 ló wà. Gbogbo ó ti ń gbàǹgbà náà bí a lójú bí 50 naira lọ tó ń gbà lóṣù. Àwa táwa ní fọ́ǹgbà náà à ń gba bí 150 naira. Gbogbo ìyá wọn sun owó rẹ̀ di bí 80 naira. Gbogbo àwọn tí wọ́n sì kàwé tí wọ́n jẹ́ lecturer tí wọ́n jẹ́ instructor ń bẹ̀ bóyá wọ́n rán wọn lọ sí ìlú èbó gbọ́n rán wọn lọ ìlú èbó tí wọ́n darí ọdún mẹ́ta ní ẹ̀ lò ní Amẹ́ríkà tí wọ́n darí. Nàìjíríà dáńgbà náà yóò tún máa dá sí o. Àmín. Nígbà tí wọ́n darí wọ́n ń pe ìkànnì àwọn ọ̀gá yẹn ní Mr. Olúgbòdì ọmọ awẹ́ ni. Nígbà òde wọ́n á fẹ́ rẹ́ǹtì ilé tí ẹ̀kọ́ ti lọ lábì ọdún mẹ́ta wọ́n á fẹ́ rẹ́ǹtì ilé ibi tó wọ́n ti kọ́lé bọ́ngálò kan sí iwájú ẹnu géètì ìfòná Technical College Ọ̀yọ́. Ló bá ń wádìí ẹni tó nílé ìgbóyà ni wọ́n bá pe Akínlẹ̀yẹ lọ sọ́dọ̀ rẹ̀. Wọ́n ní Akínlẹ̀yẹ pé bá mi wá ẹni tó ní ilé ọ̀kan yẹn kíní kan. Ó ní ọ̀gá ẹ̀mí náà mo ní. Ó ní ìwọ káfíńtà tó ń gbalẹ̀ fún àwọn owó oṣù rí òpóyé ọgọ́rùn-ún náírà lóṣù ọgbọ́n òun ló dá. Olúwa o. Ẹ jẹ́ pé oṣù yẹn ni Mr. Olúgbòdì lọ ralẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní kọ́lé. Ó wá jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa wípé kí àwọn máa fi ọwọ́ mẹ́wàá jẹun. Kò sówó tí wọ́n lè fún òṣìṣẹ́ tó le tó náà. Àmọ́ nínú rẹ̀ náà lè ti gbọ́dọ̀ máa gbé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kéèyàn gbé. Ìgbà tá a kúrò ń bẹ̀ mo lọ sí yunifásitì. Wọ́n gbà mí sí University of Ife 1982 mo jáde ní 1986. Jíjáde tí mo jáde à ń wáṣẹ́ káàkiri. Ẹni kọ́ ló ń bá ń foríjì ẹ̀gbọ́n bàbá mi Dr. Ezekiel Irami Adétúnjí wọ́n mú mi lọ sí Àbújá. Bí wọ́n mú mi lọ Àbújá mo ṣiṣẹ́ díẹ̀ ní Constituent Assembly. Bóyá wọ́n gbà mí sí MAMSA àwọn tí wọ́n máa ń làwọn yẹn lọ́yẹ̀. Ṣé NOA náà ni MAMSA? MAMSA ló yí padà sí NOA ní 1993 ni wọ́n yí padà sí NOA. So à ń ṣiṣẹ́ lọ wẹ́rẹ́. Àmọ́ iṣẹ́ tá à ń ṣe ìjọ tí ẹ̀kọ́ tí mo kọ́ ni pé ìjọ tí èèyàn bá ti wọ iṣẹ́ ọba ló ti máa múra yí pé òun lè kú ń bẹ̀ lọ́la. 33 years mo fi iṣẹ́ ń bẹ̀. 33 years lẹ́bi iṣẹ́ ní MAMSA. Ní MAMSA àti National NOA àti MAMSA kankan náà ni. Bẹ́ẹ̀ ni kó tó di pé mo fẹ̀yìntì ní 2021. 2021 ni mo fẹ̀yìntì April 2021 ni mo fẹ̀yìntì. Ìrírí pọ̀ nígbà òdi tí a 2000 wọ́n yẹ̀ mí ní alága alájẹsẹ́kù iléeṣẹ́ wa nínú àmbẹ̀.
ìgbésẹ̀ tí wọ́n kọ́ gbé ni pé a wá ilẹ̀ lọ sí area sókà ara lẹ̀ fún àwọn members wa a pín ilẹ̀ yẹn sí bí 24 la pín ilẹ̀ yẹn sí plot 24 la pín sí nígbà tí wọ́n ní wọ́n máa ta kíní mi ò bá wọn ta o mi ò bá wọn ta torí àníyàn mi ni pé kí gbogbo àwọn staff wa kí wọ́n tiẹ̀ lórí ọ̀fẹ́ àti pé àwọn kọ̀lé tẹ́ ẹ bá gbọ́ iye tá a talẹ̀ fún wọn ní sókà ńgbà náà ní ti ya 2000 àti plot gangan fún wọn ní 45 naira. kí lẹ pé 45 naira láta plot 45,000 45 naira láta plot kọ̀ọ̀kan fún wọn ẹnì kọ̀ọ̀kan sì ẹgbẹ́jèrè 55 naira lórí ẹ̀. ẹ̀yin ọ̀rá lẹ̀ mẹ́gbà mi ò mú bẹ́ẹ̀. kí ló dé tẹ̀ mú. àníyàn mi ni pé tèmi ò bá kọ́lé ńlọ ralẹ̀ tèmi lọ́tọ̀ ni ibi tí sókà tá a ti ra rẹ̀ fún ìgbà náà ní ìsìn ní ọ̀bára lè ní ìsìn yóò mú bíi 6 million tàbí 10 million lọ́wọ́. ẹ̀yin náà ò ṣe ra kẹ́ ẹ̀ sanwó bí lápá ara yín lẹ́ẹ̀tì sanwó. nípa àkóyawọ́ ni nípa àkóyawọ́. sẹ́ máa ń mú yẹn sí ni sẹ́ bó wọ́n yín lẹ́ẹ̀fì rà. sẹ́ẹ̀rí ilẹ̀ tá a ti rà ní gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ kí n sọ pé èmi náà tún rà ń bẹ̀. lẹ́yìn eléyìí a tún wá sí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn pé iṣẹ́ ìjọba lè tán o pẹ̀lú owó tá à ń gbà péréte yìí a wá sí ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lórí àwọn iṣẹ́ tí wọ́n lè máa ṣe pẹ̀lú iṣẹ́ ìjọba sí àwọn iṣẹ́ ìjọba sì ní àsìkò tó tóbi jù ń gbèsè ayé ẹ̀dá níṣẹ́ ìjọba ń gbà. àsìkò tó tóbi jù nínú gbèsè ayé ẹ̀dá níṣẹ́ ìjọba ń gbà ẹ sáwò. ó wọṣẹ́ láago 7 àárọ̀ tó bá yọ yányán ló kò ní aago 4 ẹ bá kò láago 4 ó tẹ́ òtàgùn 5 tó délé ọ̀pọ̀lọpọ̀ tí èèyàn bá ti ń dàgbà sókè sí ní iṣẹ́ ìjọba yóò mọ taago 5 6 kó tó lọ ibi iṣẹ́ kó tó lọ ilé ẹlòmíì yóò taago 9 alẹ́ tó bá délé láti ọjọ́ Jímọ̀ ọjọ́ Monday ti di ọjọ́ Friday di ọjọ́ Jímọ̀ àbátá bá jọ́gà tó máa lọ ibi iṣẹ́ ńjọ́ Sátidé àsìkò wa ló fẹ́ ní nǹkan láti sọ pé nǹkan tí wọ́n náà fẹ́ máa dá sí. kọ́délé kọ́kàn wẹ̀ kó sì sùn kó tún di lọ́la orí ti ń dọ̀tí. bẹ́ẹ̀ni àmọ́ nínú kò sàlùkò náà lẹ́dá fi gbọ́dọ̀ wá ọ̀nà kí ló wọ́n máa ṣe nítorí ojú mìírí tó níbi iṣẹ́ yẹn. ibi tí mo lọ gan lójú mìírí tó ìṣòro wo lẹ dojúkọ nígbà tẹ́ wà níbi iṣẹ́ nípa bá a ṣe lè rówó tàbí dúró tàbá kò lẹ́nu sọ̀bà. nígbà tá a ṣiṣẹ́ dé ààyè kan àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe torí ìyá tó bí mi Ọlọ́run máa túbà lọ́rẹ̀ mi wọn. àmín o. ìyá dáadáa ni wọ́n. nígbà tá a ti kéré ni wọ́n ti máa kọ́ abí wọ́n ti máa tajà atanúṣe ìbàdí táwọn máa rù káàkiri àtẹ̀yìnrí ata kọ́ọ̀pù mọ́ọ̀gì àtàrí ata mílíkì wọ́n mọ̀ gbélé alórí ni ata mílíkì píkmìkì táwọn máa rù káàkiri gbogbo oríṣiríṣi iṣẹ́ ni wọ́n fojú wa mọ̀. nígbà òyò tó dá àsìkò kan wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wọ́n tún ra àwọn mọ̀ntìn China yẹn wọ́n gé wọ́n ní ká mọ̀ gé létí àmọ́ tàbùrùn káàkiri. èyí tí ìyá yín gbélé yín lórí nù ọgbọ́n ọ̀nà wo ni tí màmá ṣe ń gbà tí wọ́n ṣe fún yín nípa láti fojú yín mọ̀nà ipa tó nínú ayé ipa tó ní mọ̀ ń bọ̀ ipa tó nínú ayé yín. Olóyè Moshood Olaleye mò ń gbádùn yín. nígbà tí wọ́n gbà mí sí iṣẹ́ mamsa Olúyọ̀lé local government náà kọ́ gbé mi lọ àti arákùnrin kan tí wọ́n ń pè ní Adédọjà Adélékè Adédọjà ó ti wà ní London láti bí almost 35 years ló ti wà lámẹ́rin ló ti wà ní London ní United Kingdom. wọ́n sọ bẹ́ẹ̀ dílé. bí ẹ ṣe gbé mi débẹ̀ òun náà Adélékè Adédọjà táwọn sọ̀rọ̀ náà ìyá tiẹ̀ náà irú bí ìyá wa ti tọ́ wa ìyá tiẹ̀ náà ti tọ́ bá ti débẹ̀ báyìí mo kàn wò pé ní Olúyọ̀lé local government àwọn èèyàn máa jẹ àkàrà àti búrẹ́dì ẹlòmíràn jẹ àkàtà ẹ̀kọ́ aláàárọ̀ bí mo ṣe lọ ra àpò. ẹ ti wà lẹ́nu iṣẹ́. lẹ́nu iṣẹ́ ni. ẹ máa sọ̀rọ̀ tó. bí mo ṣe lọ ra àpò ẹ̀wà nú. mo gbọ́ o. mo ra àpò. owó tó sá kan rí mọ́lẹ̀ pé. mo ra àpò àlùbọ́sà. láàárọ̀ lálẹ́ ilé lóyún kò sí nǹkan kan mìíràn tó bá dé kó lọ ọ́fíìsì ilé ni tàbí bíi fàájì nìkan ẹ̀ so. mo ra àpò àlùbọ́sà. mo ra òróró. ayé ìgbà náà sì láyé rọ́ọ̀ṣì àkàrà rọ́ọ̀ṣì ẹ̀. àkàrà oṣù. àṣìrági bá ti bẹ̀rẹ̀ sí ní dáná tí à ń dé àkànú àbúrò mi kan làwọn àlèkò ló wà ní ìsìn Ọlọ́run ti dóun náà ló ti dẹni ńlá òní yóò àgbé àkàrà tí wọ́n bá ti dé èmi ò ti lọ bí iṣẹ́ o òní yóò gbé àkàrà sínú kúlà yóò gbé búrẹ́dì náà sí inú àpò yóò gbé wá sí inú kánsù ní ìdí ayò rẹ̀ yóò máa tà káàkiri
àmọ́ èrè ń bẹ́ẹ̀ àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé oṣù kẹta tí mo bẹ̀rẹ̀ rẹ̀ bí bàbá màmá mi ṣe kú nù 1989 bí wọ́n ṣe kú báyìí sẹ́yìn pé àwa Ìbàdàn àtàwọn Yorùbá àṣà ọkọ̀ gbókùn lẹ́nà so ẹ̀wà àtàlùbọ́sà tí ìlàkọ̀ mọ́kàn mọ́bẹ̀ sí dé lọ ni so mi ò bí mo ṣe sẹ́yìn mọ́ nìyẹn Ìgbòho tún dásìkò kan wọ́n á wò pé iṣẹ́ tá à ń ṣe lọ yìí kò mọ̀ sí nǹkan kan ń bẹ̀ tààrà kọ́ lọ́ ṣàánú wa ní o mo bá tún lọ dá iléeṣẹ́ bí wọ́n gbé àti mọ̀ sí wíwájú blọọkì mo lọ dálẹ̀ mo gba ṣọ́ọ̀bù sí bus stop mo fi ìyàwó mi sí à ń sí lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ fi ìyàwó yín sí. bẹ́ẹ̀ ni ìyàwó mi dídá kò sí ìjọba lè mi. ẹ sọ̀rọ̀ àkàlẹ̀ kan àtẹ̀rẹ̀ ṣé ẹ ń kiri àkà ni. àbúrò mi ló ń gbé àkà ló ń bá mi gbé àkà wá sí inú kánsù. ẹ̀yin lẹ́sìn àwa là ń dín. ẹ̀ ń dín àkà. ẹ tẹ̀ ṣe bàbá alákà rí. bàbá alákà ẹ má ṣé kí n máa pè ní baálé ọlọ́kà bàbá alákà níjọ́ ní. Ìgbòho tó dá sí tó di àsìkò kan a tó dá iléeṣẹ́ ice block lẹ̀ ìgbóyà ni iná bá tún dojúrú èyí táwọn kọ́ ti ẹ sì wà lẹ́nu iṣẹ́. àwọn ìyàwó lẹ́nu iṣẹ́. ẹ lówó kan jí ń gbà náà. mo yáwó cooperative ni. ẹ yí pépà ẹ rárá dọ́gbọ́n. rárá o iléeṣẹ́. ìbọ̀lẹ̀ àti arúgbó. ibi tèmi tiẹ̀ ti iṣẹ́ kò sí àǹfààní gbogbo tí gbéyàn fẹ́ jó tàbí kíní kan bámbà sinabu ẹ̀kọ́ tí àwọn ìyá wa àti bàbá ti fi kọ́ wa àgbọ́dọ̀ mú kan. ìwé nìkan ni kò sówó ni. kódà gan iṣẹ́ tá à ń ṣe à ń fowó ara wa la fi ń wọkọ̀ lọ bí iṣẹ́ tí wọ́n bá ní àlọ́ làwọn èèyàn lọ́yẹ owó ara wa láfi inú sálárì owó oṣù táǹgbà láàfin wọkọ̀ lọ. bọ́n ṣẹ̀ṣẹ̀ á pé ń gbà wọn. kò sí ìgbà tí ò sí mi àìsí mi yẹn ni ó fi ti pàtàkì fún kálukú láti lọ wá nǹkan míì tí ó mọ̀ tí ó mọ̀ wá. nígbà tí ò sí mi. kò sí ìgbà tí ò sí mi ni ìyẹn ló bí ìdí tí a fi ń wọ́nà pé ọ̀nà àbáyọ táàgbì máa rówó lọ́nà ni. èmi ń bẹ ẹni tó bá jí tó ní òsín mi sà èmi ń bẹ ò kíyèsí mi tó wà ní. bẹ́ẹ̀ ni kí kíyèsí mi ti ń bẹ̀rùn ló sún adé wípé à ń lọ sí ice block. nígbà láti ice block òwò tẹ́ ẹ̀ mọ̀ ń pa rẹ̀. bẹ́ẹ̀ ni iná bá dojúrú iná ò tàn mọ́ dísù náà bá tún gbówó lérí ló bá dijọ́ kan la bá ṣe ice block gbàtà ice block jáde ìgbà tá ice block 500 naira ló ṣẹ́kù tó àyẹ̀wò dísù yọkù. gbèsè sẹ́lẹ̀ ìwọ̀n fún ẹ̀ dákun alábàjá jẹ́ gbèsè ẹ̀sìn sísẹ̀ ìjọba lọ. bẹ́ẹ̀ni ẹ̀sọ́. ìgbà tí yẹn ò ṣeé ṣe tí yẹn ò lọ tẹ́lẹ̀ tí yẹn ò lọ títí mọ́ mo bá tó gbèsè pé sáà máa wòran ni ọdún àti fẹ̀yìntì ti ń sún mọ́ ó kù bí ọdún mẹ́jọ tí màá fẹ̀yìntì. ọdún mẹ́jọ. tí màá fẹ̀yìntì ńgbà náà. kò sọmọ ọdún mẹ́jọ ọmọ pọ̀. kò pọ̀ ìbò nílé mímọ́. ẹlòmíín wò ní ìsìn pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló kù tó kò sí tó lè náwó ọjọ́ ń lọ. mo bá tó gbèsè arábìnrin kan bí iṣẹ́ wa òun pilẹ̀ ti ní ṣọ́ọ̀bù tiẹ̀ tó ń ta wáìnì ń ta ọgbẹ̀ mo ní kọ́ mi bí wọ́n ti ń ta wáìnì ta ọgbẹ̀ kí ní kó sàkọ́ mi. ìwọ́n máa ń yí balẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ fẹ́ máa ṣẹlẹ̀ ayé yìí. mo bá wá ṣọ́ọ̀bù ẹ̀ta wáìnì rí. mo bá wá ṣọ́ọ̀bù sójì níbi ilé ṣọ́ọ̀bù tí mo ní sójì yẹn ó dojúkọ yànnà gòsùn ni ní abẹ́lé ọ́fíìsì àkànbáyé mo tó gíláàsì sí mo so gbogbo ẹ̀ sí. ẹ fi ọmọge bẹ̀. ntí ẹ fọmọge bẹ̀. tàlẹ̀ fi bẹ̀ ọmọge ní máa ta wáìnì tí àwọn yóò fi máa ya bẹ̀. bọ́kùnrin bá dún bẹ̀ kárẹ́ ni bèrè pé kí ní ta. bèbè kú gbogbo nǹkan tí àwọn èèyàn sáà máa ń mu mo sáà ra gbogbo ẹ̀ ní kátó ìpá àmọ́ tàn kátó àwọn yóò tún mọ́ wà máa rà. làbá bẹ̀rẹ̀ àbá gba ọmọ síbẹ̀ à ń tà wẹ́rẹ́ ìgbóyà ni tẹ́lẹ̀ omi ìbá ṣòwò tí ò pé àwọn ẹ̀kẹ́ ẹ̀dá ni wọ́n tọ́ bọ́sẹ̀ yẹn. àwo. irú ọmọ tí mo gbàgbà náà ó ti ń sin dáadáa tẹ́lẹ̀ o. kẹ́nẹ̀ tí ń tà ń bá wọn. wáìnì táǹtà ọmọ ọkùnrin lẹ́gbàá náà bóbi. obìnrin ni. mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹni tí wọ́n bá ta wáìnì yóò fò mí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ká ta. ló bá di àsìkò kan ó pa 15,000 ó ní 15,000 ló ń pa bàtà yẹ 15,000 wò 8,000 nù rẹ̀ èlé fake money 1,000 naira ó já sí fake money. sẹ́kẹ́ndì tó wá ti pẹ́. wọ́n á ní àánú fún ní kíní kan asan àǹbálẹ̀ àná à ń tà wẹ́rẹ́. ẹ ti lè lọ. ìgbà tí ó wà dé àsìkò kan láàrin ìjẹ òjèǹjẹ àrùn rẹ̀ bí arábìnrin bóyá olówó ni ọkọ rẹ̀ ní o bó ṣe gba ṣọ́ọ̀bù 4-5 papọ̀ sí àárín ìjà òjè náà ó bá lóòdù gbogbo ẹ̀ pẹ̀lú wáìnì àti gbogbo ẹ̀ ọjà táwa bá tà ní 200 naira tá a bá tà 200 naira
òun ó tà ní 170 naira. ẹ̀yin tẹ̀ ń gira. báwo ni o ti yàdọ̀ wa mọ́nù. gbèsè ti ṣẹlẹ̀ kàn ń bọ̀. wọ́n gbó. owó tó bá tó wọ́n gbó. ẹ̀ tà mọ́ ni àgbo. àwọn èèyàn yàdọ̀ wa mọ̀ bóyá la sáǹtà wẹ́rẹ́wẹ́rẹ́ bóyá ni abata ogun tó wà ní ṣọ́ọ̀bù láfẹ́ nìkan. mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan náà máa tó ń pàṣẹ jẹ́ o ṣé obìnrin tẹ́ gbà bẹ́ẹ̀ ẹ̀ bá sọ̀rọ̀ fẹ́ rí. rárá o ọmọdé ni àti pé mi ì sí èèyàn bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wa ò dé mọ́ bẹ́ẹ̀. ẹ mọ̀ yẹn ra yín sẹ́yìn pàwọ́ ò sí bẹ́ẹ̀ àwọn ò sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá síbẹ̀ ojú Ọlọ́run tó. ojú Ọlọ́run tó bẹ́ẹ̀ bá rí lọ́lọ́ náà rí ọ àdúpẹ́ bàbá. lẹ́yìn yẹn kọ́. lẹ́yìn yẹn. ẹ sì wà lẹ́nu iṣẹ́ ọba. a wà lẹ́nu iṣẹ́ ọba. kò sì díṣẹ́ yín lọ́wọ́. kò díṣẹ́ lọ́wọ́. ẹ̀ so. sẹ́ẹ̀rí mo fẹ́ sọ̀rọ̀ kan. tẹ́ ẹ bá wo gbogbo ilé iṣẹ́ káàkiri àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ tó ń gbélé iṣẹ́ dúró tó ìṣèbájọ́ gọ́rùn nílé iṣẹ́ kọ̀ọ̀kan àwọn tí wọ́n ń gbélé iṣẹ́ dúró wọn ò lé ju 40 lọ nínú 100. Olódùmarè kí ló dé. ọ̀pọ̀lọpọ̀ ó gbọ́ ọ lọ́wọ́ tí ilé òfin sùn ni. èyí ti ṣe. iṣẹ́ ìjọba sọ̀yàn dákú rẹ̀ tẹ̀ ni. ẹni tó bá ti wá tọ́lọ́ bá ti wá fún lọ́gbọ́n àtòye. but àwọn ẹ̀ka kan ń bẹ tẹ́yàn gbọ́dọ̀ gbọ́wọ́ lọ́wọ́. ẹ ti sọ pé percentage ẹ 40-60. bẹ́ẹ̀ni àwọn ilé iṣẹ́ kan wà tó yẹ pé then iṣẹ́ tí wọ́n pilẹ̀ gbé fún àwọn èèyàn ìjọba ò rọ̀ wọ́n lágbára láti ṣiṣẹ́ yẹn. ìjọba ò rọ̀ wọ́n lágbára láti ṣiṣẹ́ yẹn. ẹnikẹ́ni lọ la yín ẹgbẹ́yàn sí ká sọ pé ẹgbẹ́yàn sí Ẹgbẹ́dá local government ní ìsìn olùlàyìn lọ́yẹ̀ ẹgbẹ́ sí Ẹgbẹ́dá local government. àwọn abúlé tó wà lẹ́gbẹ́dá local government yóò lé ní 100 gbogbo bẹ̀ ló sì gbọ́dọ̀ dé. ẹ wá owó oṣù lásán lẹ́yìn fún lówó tí yóò fi máa gòkàrà tàbí wọkọ̀ lọ síbi tí yóò ti lọ làwọn èèyàn lọ́yẹ. fepo sọ́kọ̀. inú owó rẹ̀ kò sọ́kọ̀ kò pèlè sọ́kọ̀ tí yóò gbé lọ. nígbà yẹn. ayé mamsa ni lọkọ̀ ti wà káyìn. láti gbà yẹn báyìí. iṣẹ́ ò lè yọrí dáadáa. ọkọ̀ lè jẹ́ ọkàn tàbí méjì lọ fún ilé iṣẹ́ wa. bó wá ni wọ́n ti fẹ́ ṣiṣẹ́ yẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà àsìkò tí kò fi ṣiṣẹ́ wọn tí ò lè fi ṣiṣẹ́ yẹn kò fi wá bí gbèsè ayé rẹ̀ ó sì dáa tí ó sì san mọ́ná tó ń bá kò lẹ́nu sí ọba. torí kò sí sálárì tí wọ́n lè san fún ìṣẹ́ ìdìbò sọ síwájú tó lè tó wọn tó lè tún gbèsè ayé wọn ṣe. nígbà tí ẹ ṣètò olólùmí tán ẹ ṣètò ní wáìnì ẹ sì wà lẹ́nu iṣẹ́ ìjọba inú gbìyànjú lọ́ba parí. ara o èyí tí mo wá ṣe kẹ́yìn tí mo fi fẹ̀yìntì ìdí rẹ̀ ni mo wà ní ìsìn. kẹ́kẹ́ àánú. iṣẹ́ ká máa fi tewé tegbò ká máa fi tọ́jú ìlera àwọn èèyàn lọ́nà tìgbàlódé tàwọn olóyìnbó dé. náà àṣẹ á di pé tí wọ́n á lọ bí tewé tegbò sá. ṣe rí àwọn kò sí bí iṣẹ́ sì lè dáa tó tàbí kúkú díẹ̀ káàtó. ológun bàbá yín àwọn àǹfààní ó wà ń bẹ̀. ológun bàbá yín. bàbá mi ṣe ológun àmọ́ mo ní ẹ̀gbọ́n màmá mi. ẹgbẹ́wé rẹ̀ àwọn ìwé tí wọ́n kó fún mi nípa tewétegbò tọ́jú ara ni òkè ṣe ń pa pé àbí ń dáfá tàbí wọ́n ń ṣe ṣègùn káàkiri o àmọ́ mi ò yá sí nígbà náà mi ò yá sí rárá mo gbé jù sínú débi tó gbẹ bukanú lé ni àmọ́. gbé ètò lé tí kan wọn máa kọ́ lọ wọn á fòbì kan ní tó lé tó lé. gbogbo àwọn tó bá jẹ́ ṣègùn àwọn ògùn kàkàrìrì. kí ni jẹ́ kàkàrìrì. bóyá wọ́n fẹ́ ṣe yẹn dì ní o bóyá wọ́n fẹ́ ṣe oògùn owó ni o tàbí wọ́n fẹ́ ṣe kíni gbogbo àwọn yẹn wọ́n yọ nǹkan kan kúrò bẹ́ẹ̀ pé àti. wọ́n gbé yẹn wọ́n náà fún yín. mo rá àwọn kan bẹ̀ bọ̀. ẹ jí gbé ẹsẹ̀ lò mo ẹgbẹ́ ìwé sí. gbogbo òwe bẹ́ẹ̀. ẹbí mi gbé ìwé tí wọ́n fi máínọ̀sì sí wọn àwọn bẹ̀rẹ̀ lọ àwọn àgbàlagbà ó yẹ ká gbé gbogbo ẹ̀ sọnù ìdí ni pé tó bá yẹ pé àgbé gbogbo ẹ̀ sọnù ló wàhálà ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ní èyí àárí lò kíjà àfẹ́rí gbà ibi tí wọ́n wà rè ayọ̀ àwọn ọmọlọ́mọ kò nù. ṣé ẹ wá rí gbogbo òwe tí mo pa ti yẹn àmọ́ ó tó kú bí ọdún bíi 5 tí màá fẹ̀yìntì mo ní Ọlọ́run mọ̀ ṣàánú mi mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n fẹ̀yìntì tí wọ́n tún wá ń padà wájú iṣẹ́ wa tó bá ti ń parí wọ́n mọ̀ fẹsẹ̀ gbárí káàkiri wọ́n mọ̀ lọ́sẹ̀ ọ̀gá mi o kẹ́lẹ́ kan ẹ̀ tí ó fún 5 naira ẹ̀ tí ó fún 10 naira ẹ̀ tó ti dọ́gà ń bẹ̀ tẹ́lẹ̀. àmì ètò ti pé wọ́n lè mọ́ jọ̀gà tó bọ̀ tó ti pé owó téńbélé tí wọ́n fún wọn kò lè gbé wọn fọ́ọ̀dì ọ̀sẹ̀ kan ká má ṣe pé wọ́n ó lò fóṣù kan wọ́n àwọn àtòwó káàkiri mo ní àwọn èèyàn máa ṣe dáadáa fún wọn but mo á máa rò pé owó ìmọ̀lé lè ń pa fún yàn
táwa náà bá kú òǹbí ọlọ́mọ sí alẹ́ tí àwọn padà wà mọ́ sọ pé dákun náwó sí mi gẹ́gẹ́ bí mo sọ síwájú pé àǹfààní máa wà níbi iṣẹ́ ńgbà mi àǹfààní tó bá wà níbi iṣẹ́ tó ń kálukú bá wà tó fi lè fi di ọ̀rọ̀ fún tẹ́yìn bá wà láàárọ̀ ọjọ́ kéèyàn ò sí ọpọlọ sílẹ̀ kó wà ibi iléeṣẹ́ wa a máa ń travel àwọn ìrìn àjò káàkiri gbogbo local government àmọ́ làwọn èèyàn lọ́yẹ̀ a máa ń ṣe nǹkan pé ètò ìlera àwọn oríṣi àwọn oníṣègùn ni wọ́n máa wá síbẹ̀ tí wọ́n máa sọ ìrírí wọn bó kàn ṣe tàsìkò ọdún kan tí a bá ti ń travel tó tí a ń lọ òkè ògùn nígbà máa wo ẹgbẹ́ apọ̀tún apásì ọ̀gá mi ní ada yáàfin dọ́lápọ̀dù sùnmù ọlọ́run jẹ́ nǹkan rẹ̀ mọ́ dá sí ni àmín ó nípa eré inú ayé mi àwọn lẹ́yìn gbàṣẹ́ lọ wọ́n gbà táwọn lọ bẹ́ẹ̀ni àti ọ̀gá mi àgbà náà Mr. Fẹ́mi Ọ̀pàdérùn wọ́n ti dáadáa wọ́n ti dáadáa pẹ̀lú mi èmi tí àdèmí dẹ̀ ní wọ́n fi ṣe kí n máa mójútó gbogbo ètò màá wọn apá tó màá wọn apá sí ó ní kí ló wá ìgbà mi tí mo bá sínú mọ́tò màá ní kí jábọ̀ páàkì nígbà máa ya àwọn ìwé ní fọ́tò tí wọ́n bá yẹ ní fọ́tò màá lọ wá ẹ̀ ń pètè ń tẹ́ ẹ̀ máa ṣe tẹ́ ẹ bá rìtáyà tí wọ́n bá fẹ̀yìntì tí wọ́n bá yẹ ní fọ́tò màá lọ wádìí oko ewé òun nǹkan tí ń ṣe gbogbo ẹ̀rọ ìṣègùn ṣe bẹ̀rẹ̀ sí ní compile ẹ̀yìn ìgbà tó wá dé àsìkò kan gbogbo ibi tá a bá ti dé báyìí ìlú tá a bá dé báyìí màá pe ọ́fíìsì àwọn tó wà ń bẹ pé ewé lọ wá kí ta ni tewéte ta ni ó ń ṣe ta lé léwé ọmọ tó wà ní ìlú yín bì tó mọ̀ kó dájú sáká wọ́n mú lọ ọbẹ̀ nírọ̀lẹ́ ìgbà mi àmọ́ sùn ẹ̀ ń gba ẹ̀kọ́ ìmọ̀ nǹkan báyìí àrùn báyìí tó bá ń ṣe èèyàn kí lẹ mọ́ ẹ bá mi ṣe tí wọ́n bá ní màá fún ẹ lówó wọn ó ṣe mi ò lárùn yẹn o ní ìgbà lọ lé ní ìfẹ́ tó bá lè lò tí wọ́n bá tí nǹkan ṣe tó bá ti lò tó ti jẹ́ báyìí ní tó wá padà lọ ọbẹ̀ ní wàá fowó gba ìdí tí ẹ ti bá mi ṣe yẹn. ẹni èjì kí ọ̀rọ̀ lè bá yá Baálé Ọlọ́kà àdúpẹ́ lénìí gbogbo ìṣòro tẹ́ ẹ rí nìyẹn ẹ ṣòwò mí lẹ́yìn ìgbà náà. iṣẹ́ tewéte gbọ́ àtàgbó ìyẹn ni mo jókòó tì ọlọ́run sì bá mi bless ẹ̀ ọlọ́run ṣàánú mi nídìí ẹ̀ nítorí òótọ́ la fi ń ṣe. ǹjẹ́ ẹni mọ̀ràn ńlá kan tẹ́lẹ̀ fún àwọn tó wà lẹ́nu iṣẹ́ ọba lọ́wọ́lọ́wọ́ tàbí àwọn tí òwò wọn ń bú tó ń bú lọ́wọ́lọ́wọ́ tó wò wọn bú rẹ́kẹ́ tí wọ́n ń lògbà nínú òwò tí wọ́n ń lògbà lẹ́nu iṣẹ́ ọba. àwọn àmọ̀ràn tí mo fẹ́ fáwọn èèyàn ó lè tó 2 sí 3. ẹ sáwọ. àkọ́kọ́ ni pé ìjọ tí ọba ti gbọ́ síṣẹ́ ìjọba ẹ rí i pé tí a bá ń sin adìẹ a máa ń ra àgò tá a máa ń kó wọn sí lálẹ́ ní ìgbésí ayé àwọn ẹ̀dá ilé ni àgò ẹnikẹ́ni tó bá ti báde ìgbésí ayé rẹ̀ pé òun ó fẹ́yàwó òun ó máa bímọ eré tó gbọ́ kọ̀ọ̀kan máa sá ni pé kó ra lè kó máa kọ́lé. owó tí ń gbà tí ọba ká ń kọ́. kò sígbà tí wọ́n fi tíjọba fi hàn lówó tí ó tó kọ́lé bíi kó o gba owó lálájẹsẹ́kù kó o ra lẹ̀ ìjọ blọ́ọ̀kù 10 ìjọ 20 blọ́ọ̀kù irú èmi nísìn. ẹ̀dùn náà sẹ́rù lè ṣiṣẹ́ ni. wèé ṣerú. kí ló dé pé sáfàǹtì. sẹ́rí èrò ti pọ̀ lórí. kí ló dé pé wà ń sáfàǹtì. èrò sẹ́rí. servant civil servant kí ló dé pé servant. servant ni pé sẹ́rù ni wà ní. servant yẹn ni pé ẹni tó ń sin ìlú rẹ̀ ẹni tó ń sin ìlú rẹ̀ ni. ẹ̀ ń sin ìlú ẹ̀ ń bí ẹ̀yin tún sínú. ẹni tó ń sin ìlú ẹ̀ servant public servant ẹni tó ń sin ìlú. kó sinra rẹ̀ náà. ọ̀nà tó lè gbà sinra rẹ̀ ni pé àkọ́kọ́ ni kó máa sáré bí ó ṣe kọ́lé. ilé ẹ ń bá fẹ̀yìntì. ṣe lè ṣe pàtàkì tó bá wọn. bákan ṣe kéré tó yẹn ó nílé tiẹ̀. bẹ́ẹ̀ni. ẹni tí ò bá kọ́lé tó bá fi fẹ̀yìntì omi ti mú mọ́ lọ o. àfi tó bá jẹ́ owó mi iṣẹ́ ìjọba ló kù o kò sí pẹ́ńsẹ̀ tí wọ́n lè fún tàbí tó kọ́lé. báwọ́ bá sì bá ọdẹ láwọ́. bó ṣe pé ẹni tí ò bá tún ti wá mú mójútó nǹkan tí ó mọ̀ ṣe tó bá ìtàyà tó bá ṣe pé ńgbà tó ń bá ti gbowó ìfẹ̀yìntì wọn tán lòun tó mọ tó mọ̀ ṣe. àwọn aráàta wọn ó gbà lọ́wọ́ rẹ̀ tí ò mójútó ẹ̀ tí ò mọ̀ pẹ̀ wọ́n ó gbà lọ́wọ́ rẹ̀. mò ń bọ̀. kílẹ̀ ò tó sú ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu Baálẹ̀ wọ́n fẹ́ fi àyè lẹ̀ ní ìwọ̀nba péréte.